bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ò bá tí ì mọ òwe àwọn àgbà kan tó ní àràbà túnra mú odò ń gbárèrè lọ àjẹpẹ́ kí gómìnà kó tètè lọ bèrè òwe náà kó sì bèrè túmọ̀ ẹ̀ báyìí o nítorí pé pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n sọ lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ó ti ń fojú hàn pé fàákájà ló fẹ́ fètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun oṣù kẹjọ tó ń bọ̀ yìí iná wọn fi ṣe o bẹ́ẹ̀ ni wọ́n ti lérí pé bó tilẹ̀ wù kó rí wọn yóò gba ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lọ́wọ́ Adélékè nínú oṣù kẹjọ ọdún tó ń bọ̀ ni kì í ṣe ìròyìn mọ́ wípé ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun bó tilẹ̀ jẹ́ bó ṣe kú bí oṣù mẹ́jọ báyìí ṣùgbọ́n ó ti ń gbóná jẹjọ́lẹ̀ nítorí pé àwọn olùdíje wọn ti ń farahàn gómìnà Adémọ́lá Adélékè nítorí ètò ìdìbò náà ó ti fi ẹgbẹ́ òṣèlú ẹ̀ People's Democratic Party PDP sílẹ̀ ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC náà àwọn náà ti yan olùdíje wọn tí wọ́n sì fún Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí ìnagijẹ ń jẹ́ à ń bọ̀ wọ́n ti fún òun náà ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú wọn bẹ́ẹ̀ ni bàbá wà pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú kẹta tó lẹ́sẹ̀ ńlẹ̀ báyìí àwọn náà yóò fún èèyàn ní tíkẹ́ẹ̀tì ẹni tí gbàgbọ́ sí wà pé yóò ṣeéṣe kó jẹ́ Najim Salam tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ṣáà pẹ̀lú bí ètò ìdìbò náà bó ṣe ti ń múra sílẹ̀ tó ti ń lágbára lẹ̀ láì tí ì dé níṣe ni àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC iná máa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó sì ti kéde pé àwọn yóò gba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè lọ́dún tó ń bọ̀ nínú ọ̀rọ̀ tí alága àgbà ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Netawe Yiwada tó sọ lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá lásìkò tó ń gbé àwọn gómìnà bíi 6 dìde láti ṣe àmójútó ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tó wáyé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá níbi tí wọ́n ti fún Bọ́lá Oyèbámíjí ní tíkẹ́ẹ̀tì ni wọ́n ti jẹ́ kó dìímọ̀ wípé lẹ́yìn ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Anambra táwọn pàdánù láìpẹ́ yìí ó láwọn ò ní pàdánù ìbò gómìnà míì mọ́ tó sì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àkọ́kọ́ táwọn yóò kọ́kọ́ gbà ó ní ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn ó jẹ àwọn lógún gan àwọn sì ti pinnu pé àwọn gbọ́dọ̀ gba ìpínlẹ̀ Ọ̀ṣun padà ní àwọn gómìnà 6 tí Netawe Yiwada tó gbé dìde fún ètò ìdìbò abẹ́lé náà tó sì láwọn náà ni yóò tún ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe lé Adélékè kúrò lọ́ṣun nínú oṣù kẹjọ ọdún tó ń bọ̀ àwọn ni gómìnà ìpínlẹ̀ Ẹdó tó jẹ́ alága wọn gómìnà Monday Okpebholo bẹ́ẹ̀ ni àwọn gómìnà bíi Lucky Ayédàtiwa tí ìpínlẹ̀ Ondo náà wà ń bẹ́ẹ̀ gómìnà Babájídé Sanwó-Olú tí ìpínlẹ̀ Èkó náà wà ń bẹ́ẹ̀ gómìnà Sheriff Oborevwori tí ìpínlẹ̀ Delta òun náà máa wà ń bẹ́ẹ̀ gómìnà Òdòdó tí ìpínlẹ̀ Kogi òun náà máa wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Nasarawa gómìnà Sule Abdullahi òun náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún yan gómìnà àná ní ìpínlẹ̀ Kogi èèyàn Yàyà Bello òun náà wà lára àwọn tí wọ́n yàn láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè ní ọdún tí ó ń bọ̀.